Baba wa Akasho ekui kale nibe lakana balat unzara unfilejidi wasakawa wakunta zana jabati wafadilin anta mimman tusafi awsaf imtiyaziyatin nabila minan nubalai ya buna abdillahi ya man ja'ani wara ويبنى الكرام يا كريم المكرم يا كعبة التحقيق يا بار الندى مدى الدار فيكم آترية جمجم سلام على مزن للأسرار بالغ ومركز عليه إلهي سوابق فهو دورة البيضاء أول عامد ومعدن تحقيق وأول دامج وأول توحيد وأول قائم وأول موصول إلى الحق بالغ فسبحان رب قدس العبد سره بنور نفى الأنوار من كل بازق مميدنا مرشدنا adúpẹ́ f'Olúwa Arole adúpẹ́ f'Olúwa. Adúpẹ́ f'Olúwa Arole adúpẹ́ f'Olúwa. Aṣíwájú fún gbogbo ọmọ Òṣùpá ló ń ṣeré. Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ o, agbára kọ́, ète kọ́. Orin ìsìlámù là ń kọ́. Akọ̀fì pákéjì nkún ti wá ní Aṣíwájú ló jẹ́ kó rí báyìí. Akasho ìgbàláyé tó ń jẹ́ fàyè gbà mí lọ́wọ́lọ́wọ́ báyìí. Àtijọ́ wà ọjọ́ ti pẹ́ kínkínní. Èmi àtàkàṣọ Mutiu mi ọ̀rẹ́ mi ni. Àtijọ́ ń bàbọ̀ Aṣíwájú. Àtijọ́ ṣe competition lóríṣiríṣi nípa orin o nípa orin. Láyé gbà yẹn tá àti ìjọmọ bíi tá ń lọ. Àìmọye mọ́lídì. Wọ́n á bẹ̀rẹ̀ mọ́lídì látago 10, wọ́n á parí ẹ̀ lágo 2. Wọ́n á wá fèmí àtàkàṣọ sílẹ̀ látago 2 yẹn. À bẹ̀rẹ̀ sí ní kọrin láàrin ara wa. Aṣíwájú kò dẹ̀ sí nǹkankan tá nǹkan táwọn kan ò kọ́ rí. Àánú ni kálukú, àánú ni gbogbo wa rí gbà o. Akasho mo fẹ́ dúpẹ́ lẹ́ni. Ọlọ́run tó ní kó rí báyìí. Bó ṣe ń da f'Akasho ló ń da fẹ́mi náà àtàwọn tó kù wa. Tá a bá ti mọ̀ ń bára wa Aṣíwájú, a máa máa lo ayé wa jẹ́jẹ́jẹ́jẹ́.
bẹ́ẹ̀ mi ṣe ń lo láìfù ti tèmi nìyẹn jẹ́jẹ́jẹ́jẹ́ níbi tí mo bá dé yìí ọpẹ́ ni àwọn kan ń gbèrò láti tó wa àwa kan tún ń gbèrò láti tú àwọn kan báyé ṣe wà nìyẹn. Mutiu adúpẹ́ f'Olúwa lórí ẹ adúpẹ́ f'Olúwa. báàmí Olúmakọ́gí àkúyípalẹ̀ mọ́ May 18. èmi àti dádì mi ọmọ orin Òṣùpá Sáyídì la máa ṣeré lọ́jọ́ yẹn. ọmọ Olúmakọ́gí lèmi ọmọ núulé mo mọ núulé mo rí núulé. kábíyèsí ẹ kú ìkálẹ̀ o. ẹ jẹ́ ká kí onísábàbí dáadáa béèyàn bá mọ orin kan tó bá ní fans tó bá rí olùrànlọ́wọ́ tó dàbí olùgbàyè yìí ó possible kéèyàn máa sì lọ síwájú sí olùgbàyè ẹ ṣe ẹ kú àdúró tí gbogbo wa àtàwọn tẹ́ ti ṣe fún àtàwọn tẹ́ ń plan láti ṣe tiwa gẹ́gẹ́ bá a ṣe jọ sọ. àtọ̀dá mo dúpẹ́ f'Olúwa lórí ẹ adúpẹ́ f'Olúwa. ìgbàláyé mo dúpẹ́ f'Olúwa lórí ẹ mo dúpẹ́ f'Olúwa. ìgbàláyé ló tún sọ wípé ìmọ́lẹ̀ rẹ ìmọ́lẹ̀ rẹ. nínú orin ẹ tí mo láìkì gan aṣíwájú ìmọ́lẹ̀ rẹ ìmọ́lẹ̀ rẹ. ọpẹ́ fún ìmọ́lẹ̀ tó fún Musa ìmọ́lẹ̀ tó fún Musa. one more time ìmọ́lẹ̀ tó fún Musa. one more time ìmọ́lẹ̀ tó fún Musa. ìmọ́lẹ̀ tó fún Yahaya ìmọ́lẹ̀ tó fún Yahaya. olówó gold ìmọ́lẹ̀ tó fún Yahaya. olówó gold ìmọ́lẹ̀ tó fún Yahaya. ìmọ́lẹ̀ tó fún mu ọmọ Àlàbí sínú wa ìmọ́lẹ̀ tó fún mu ọmọ Àlàbí sínú ayé mi. tèmi ni success mi ìyá àrífà mi ló ń náwó lọ́wọ́ àkúyípalẹ̀ mọ́ ọlọ́run wá bá wa ṣe aṣíwájú bàbá mi Olúmakọ́gí ẹ bá ń kí Aláàjì Kúnlé impression ẹ kú ìkàlẹ̀ tèmi ni success ló ń náwó ló tún sọ wípé. wọn ò lè bá. eré Akasho lẹ́ni eré pé àwa bá dúpẹ́ ni kakọ̀ dá sí ni tèmi ni sọ́sẹ̀ wọn ò lè bá wọn ò lè bá. ó ti lọ mọ́ wọn lọ́wọ́ ó ti ṣe kọ́nà wọn ò lè bá. Olúmakọ́gí ẹ kú ìkàlẹ̀ ọkọ̀ lórí Ṣẹ̀rífà ọkọ̀ lórí Rashida bàbá àbèjì lẹ́ẹ̀mẹ́ta kábíyèsí ló ń ṣe bẹ́ẹ̀ aṣíwájú ẹ ò máa ní dọ̀ọ́lá rẹ̀ yín o. Ìdòwú Ọláyíwọlé olóńnà wà síwájú ọ̀gá wa Aliya àti ìkú kalẹ̀ aláṣẹ alẹ́ àti travel santos ọkọ̀ Kàfáyàtù sí ìgbà o Ọláyíwọlá ó ń sọ wà Arole Zambo làwálé Ọpẹ́yẹmí alájà ẹ ṣé mo dúpẹ́ Ọpẹ́yẹmí alájà ẹ ṣé mo dúpẹ́. Ọláyíwọlá òun kan sọ wá síwájú
ìfáyà tún síngà òṣèmọ̀dúpẹ́ ó ń sanwó àti kí èmi. alájà àwọn tí àlùbáríkà aṣíwájú mo ṣẹ̀ṣẹ̀ rántí ní Arole Zambo ẹ̀ má ṣe bínú. olókìkí lukumanu làwálé lónìí ta ló ń pariwo. ọmọ èṣù ló ń pariwo. lónìí àbí ìwọ ni rárá rárá èmi kan ẹrú ọlọ́run lèmi ṣe. ọmọ èṣù ló ń pariwo. talẹ́ni tó ń ṣe bí ọba lórí ayé mi o ọ̀tá tó ń kàrà sí mi tó ń kàrà sí mi. tó ń wú lọ tó ń wú bọ̀.